Ẹ kú dédé àsìkò gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa àti ẹ̀yin tí ẹ̀ ń wò wá. Lágbára Elédùà, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di. Ọwọ́ yín tẹ́ fi ń tẹ like, tẹ́ fi ń tẹ comment, tẹ́ fi ń tẹ share, kò ní dohun tẹ́ mọ̀ náwó lé lórí láṣẹ Èdùmàrè. A tún ti dé lórí ìkànnì Yorùbá Àgbáyé TV pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín Adédòkun Adébáyọ̀ Bẹ́yù presenter. Ẹ tún kú dédé àsìkò yìí. Ṣẹ́rí ohun tí mo mú wá lénìí, ohun tá a jọ nílò ìrànlọ́wọ́ ara wa sí ni gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. Mo bẹ̀ yín, Ọlọ́run ò ní jẹ́ kí nǹkan tí ò dá ṣẹlẹ̀ sí sàkání wa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí kó lè débi tá a fẹ́ kó dé, kó lè dọ́dọ̀ àwọn agbéraga tán rò pé àwọn làwọn nílé ayé, kó lè dọ́dọ̀ àwọn tí wọ́n wò pé àwọn nìkan l'Elédùà dálé ayé fún, kó lè dọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ pé tí wọ́n rò pé ntọ́lọ́run ṣe fáwọn kò ṣe é fẹ́ lòmíì, kó lè dọ́dọ̀ àwọn tó jẹ́ pé wọ́n ń wo ọ̀run yànyàn bí ẹni tí ò ní kú mọ́. Ìtàn kékeré kan ni mo fẹ́ ká jọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wò mí, ẹ má bá ń ṣí àkẹ́dẹ̀ máa fi èròǹgbà yàn kó lè débi tí ó yẹ kó dé. Ìtàn kékeré mo fẹ́ ká jọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run kan ló lọ bá Ọlọ́run nígbà tó ti pẹ́. Ó lọ bá Ọlọ́run, ó lóun nílò nǹkan mẹ́ta kan lọ́dọ̀ Ọlọ́run, pé tọ́lọ́run bá sì lè ṣe fóun, inú òun ó dùn, ayọ̀ òun ó kún. Wípé wọ́n sọ pé ẹ bá béèrè ṣìnà, fúnra Ọlọ́run ló dẹ̀ sọ pé béèrè a ó sì fi fún ọ. Ó kò ti gbogbo ẹ̀ lóríṣiríṣi. Ó lọ bá Ọlọ́run, ó ní nǹkan mẹ́ta lòun fẹ́ kí Ọlọ́run ṣe fóun. Ọlọ́run ní kó máa wí pé gbogbo ayé àtọ̀run ọwọ́ òun ló wà, kò sí ní tó fẹ́ tóun ò ní ṣe fún un, wípé kó béèrè gẹ́gẹ́ bó ṣe jẹ́ òjíṣẹ́ òun. Ẹ má gbàgbé, ẹ má bá ń share program yìí, ẹ sì wò láti bẹ̀rẹ̀ dópin torí tí ẹ fẹ́ gbọ́ yóò ṣe yín láǹfààní. Ẹ ti mọ̀ pé orí ìkànnì Yorùbá Àgbáyé TV àìfún yín níṣà, àìsí ìbá wọn mòmù lómù. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́. Ẹ má gbàgbé o, Ọlọ́run ní kárákùnrin yìí kó béèrè nǹkan mẹ́ta tó fẹ́ wípé òun ó ṣe fún un. Arákùnrin yìí béèrè, ó ní nǹkan àkọ́kọ́ tóun fẹ́ ni pé gbogbo ibi tóun bá ti dé láyé òun fẹ́ máa gba ìjú gbogbo èèyàn lọ. Pé bóyá pé kóun wà láàrin àwọn èèyàn ọlọ́lá olówó gbogbo ẹ̀, tóun bá ti ń débẹ̀ báyìí òun ṣàfẹ́ máa gba ìjú gbogbo èèyàn, òun ò fẹ́ kẹ́nìkankan gba ìtóhun lórílẹ̀‐èdè ayé. Pé kóun ṣàmọ́ gba gbogbo ibi tóun bá ti wọ̀ kán mọ́ póun lé, kán mọ́ róhun gẹ́gẹ́ bí ọlọ́lá, pé kò sírúfẹ́ èèyàn tó lè wà ńbẹ̀, kóun ṣàgbà ìjú gbogbo wọn lọ. Nǹkan alákọ̀ọ́kọ́. Ó béèrè nǹkan ẹlẹ́ẹ̀kejì, Ọlọ́run ní kó níṣó ńbẹ̀. Ó lóun fẹ́ sùúrù, òun fẹ́ ní sùúrù ju gbogbo èèyàn lọ láyé, pé kó má sẹ́ni tó máa ní sùúrù tóun lórílẹ̀‐èdè ayé, pé òun fẹ́ ní sùúrù ju gbogbo èèyàn lọ, pé òun fẹ́ sùúrù láti ọ̀dọ̀ Ọlọ́run, pé k'Ọlọ́run jọ kó fóun sùúrù ju gbogbo nǹkan tó dá lọ, àtèèyàn àtẹranko, pé òun fẹ́ sùúrù ju gbogbo wọn lọ. Ọlọ́run mí kanlẹ̀, ó ní kó béèrè nǹkan ẹlẹ́ẹ̀kẹta. Ó wá béèrè nǹkan ẹlẹ́ẹ̀kẹta, ó lóun fẹ́ agbára. Ó ní agbára tóun fẹ́ yìí, òun fẹ́ agbára kó má sí ẹnì kankan tó máa lágbára kọjá òun lórílẹ̀‐èdè ayé. Ó ní kó má sí ẹnì kankan níbikíbi ní gbogbo àgbáyé tó máa lágbára kọjá òun. Ẹ má gbàgbé o, ẹ má fọkàn bá mi lọ. Ọlọ́run wá dá lóhùn, oníṣó ti tán. Ó ní alákọ̀ọ́kọ́ ní tó béèrè, Olóhun fẹ́ máa gbà yìí ní gbogbo ibi tó o bá ti dé, o sì fẹ́ kẹ́nì kankan gba ìtú ọ. Ìyẹn ni pé ọlá tí ẹnì kankan ò rí rí ló fẹ́ gbà. Ó ní yìí tó sọ pé ó fẹ́ máa gbà, òun ti fẹ́ nìkan, òun ti fẹ́ nìkan. Ó ti bá tún fún ọ ní ìsìn, o lè ní yìí tó ẹni tí mo fún. Ó bi Ọlọ́run, Ọlọ́run ta ló fún yìí? Ọlọ́run ti fún owó níyì, torí pé Awọ̀lúmọ̀tẹ́ lórúkọ tó owó ń jẹ́. Adébíẹ̀yẹ gbà yìí lórúkọ tá à ń powó. O lè ní yìí tó owó, mo ti fẹ́ nìkan níyì, eléyìí tó ń béèrè. So kò lè ṣiṣẹ́, torí pé kò síbi tó wó dé. Ọ̀rọ̀ owó dàbí ọ̀rọ̀ bọ́mọdé rí oyin aṣọ àkàrà nìyí. Kò síbi tó wó dé, Adéyanjú lórúkọ owó. O lè ní yìí tó owó, mo ti fún owó ní iyì. Ó ní ẹlẹ́ẹ̀kejì ńkọ́? Ó ní ẹlẹ́ẹ̀kejì ní sùúrù. Ó ní sùúrù tó béèrè o, mo ti fẹ́ nìkan, mo ti fẹ́ nìkan ní sùúrù tó yẹ pé òun ló ní sùúrù jù ní gbogbo àgbálá ayé. Arákùnrin lanu ní ha. Ó ní talẹ̀ tún fún sùúrù tó yẹ pé òun ló ní sùúrù jù. Ó ní ilẹ̀ ni. Ó lóun ti fún ilẹ̀ ní sùúrù débi tó yẹ pé kò sẹ́ni tó lè ní sùúrù tó ilẹ̀. Ó wá ní Ọlọ́run ṣáà wò. Ọlọ́run wá ní ṣé o mọ̀ pé ẹni tó ń gbórí ilẹ̀ tó ń ṣe rere àtẹni tó ń gbórí ilẹ̀ tó ń ṣèkà gbogbo wọn jọ ń tẹ̀lé ni.
Ọlọ́run ní ẹlẹ́ẹ̀kejì tó béèrè sùúrù, ó ní mo ti fún ilẹ̀, ó ní mo ti fún ilẹ̀, ó ní Ọlọ́run ṣáàwò, Ọlọ́run ní gbogbo ẹ̀dá tó rìn lórí ilẹ̀ pátápátá, ẹni tó ń gbórí ilẹ̀ tó ń ṣe rere, ilẹ̀ ó mọ̀ wòran ni o, ẹni tó ń gbórí ilẹ̀ tó ń ṣe búburú, ilẹ̀ ó mọ̀ wòran ni, ẹni tó gbórí ilẹ̀ tó ń ba tọmọnìkejì jẹ́, sùúrù ni, ẹni tó ń gbórí ilẹ̀ tó ń ṣèké ọmọlàkejì, sùúrù ni, ẹni tó ń gbórí ilẹ̀ tó ń parọ́ mọ́mọlàkejì tó sì mọ̀ pé irọ́ lòun pa, ṣe mọ̀ pé lẹ̀ ní sùúrù ni. Tó bá yẹ pé lẹ̀ ò ní sùúrù ni, kò yẹ kí lẹ̀ lè máa gbarúfẹ́ àwọn èèyàn báyìí, kò yẹ kó lè máa gbà wọ́n. Ẹni tó gbórí ilẹ̀ tó yẹ pé ó ń ba tèèyàn jẹ́, orí ilẹ̀ yìí ló ń tẹ̀ o. Ẹni tó gbórí ilẹ̀ tó ń parọ́ mẹ́ni ẹlẹ́ni, orí ilẹ̀ yìí ló ń tẹ̀ o. Kódà irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ àti ẹ̀kọ́lé, ẹni tó ń gbórí ilẹ̀ tó ń ṣe dáadáa gan lè mọ̀ ètí ìrìlé kọ́. Ẹni tó ń ba tèèyàn jẹ́, tó ń fọmọ ẹlẹ́gbẹ́ tó fi ń ṣòwò, orí ilẹ̀ ló ń tẹ̀. Tó bá ra mọ́tò, orí ilẹ̀ ni ó gbé gbà. Tó bá kọ́lé, orí ilẹ̀ ló kọ́ sí. Tó bá ra bàtà, orí ilẹ̀ ló fi ń tẹ̀. Kódà kó tún lówó títí kó tún lọ ra jẹ́ẹ̀tì, tó bá pẹ́ tó bá yá tí jẹ́ẹ̀tì bá fò, tẹ́rọ̀plẹ̀n bá fò, yóò padà balẹ̀ sórí ilẹ̀. Ilẹ̀ ò sì torí ẹ̀ kó mú. Ó ní ṣó o ti rí pé mo ti fún ẹnìkan ní sùúrù tó yẹ kó kọjá téèyàn lè ní. Torí ẹni tó gbélé ayé tó ń ṣe dáadáa, ó mọ̀, ilẹ̀ náà sì mọ̀. Àwọn bàbá wa ní rí apẹ́, ìkà apẹ́, ilẹ̀ báyìí ni ó mẹni tí ó tẹ̀ ń pẹ́. Ṣùgbọ́n ká má gbàgbé pé ìwà ọ̀kà ò pé tó bá di pé a bá kú, èyàn sunwọ̀n láàyè, ọjọ́ tá a bá kú là á dèrè, ọjọ́ tá a bá kú là á padà lọ jíyìn fẹ́lẹ́dà. Ojú o ti wá rí pé ilẹ̀ ṣe sùúrù. Tó bá yẹ pé ilẹ̀ ò ní sùúrù ni, gbogbo ẹni tó ń gbórí ilẹ̀ tó ń ṣe aburú, tó ń ba tọmọnìkejì jẹ́ torí kó lè dáa fún un, ilẹ̀ ní sùúrù, ó ń wò wọ́n ràn. Ó wá ní Ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta tí mo béèrè ńkọ́ ní agbára, pé mo fẹ́ lágbára ju gbogbo èèyàn lọ, mi ìfẹ́ kẹ́nìkan kan lágbára tó mi. Ọlọ́run ní mo ti fẹ́ nìkan lágbára tó ju ti gbogbo èèyàn lọ, tó ju ti gbogbo ẹ̀dá lọ, tó ju ti gbogbo ohun tí mo dá, mo ti fẹ́ nìkan lágbára. Ẹni ibi Ọlọ́run, ó ní Ọlọ́run ṣáàwò, ó ní mo ti fún afẹ́fẹ́, ó nígbà tí afẹ́fẹ́ bá wà ní afẹ́fẹ́ láyé máa ń rí afẹ́fẹ́, kò sì sí àmọ́ mójò, kò sẹ́ni tó lè bá afẹ́fẹ́. Báfẹ́fẹ́ bá tún wá paradà tó bá di ìjì, kò sí agbára ẹnìkan tó lè ká ìjì, kò sí ẹnìkan tó lágbára tó ìjì. Ìjì agbé alágbára ayé lọ, asọ́dẹni tí ò lágbára, a lọ gbé lọ síbi tí ò fẹ́, níbi tí ò fẹ́ lọ. Tẹ́ bá rántí àwọn tí ìjì a máa gbé lọ, wọ́n lọ́dún 7, àtàrí wọn mọ̀ jẹ lójoojúmọ́, ìjì ni. Ọlọ́run ni mo ti fún jì lágbára tẹ́nìkan kan ò lè ṣe kíni tí ò lè fojú kọ. Ohun tí mo wá fẹ́ ká mọ̀ rè o, gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń láǹfààní àti gbọ́ mi, ẹ jẹ́ kó máa yé àwọn èèyàn pé kò sírúfẹ́ nǹkan tó ní tọ́lọ́run tí ì ṣe jù bẹ́ẹ̀ lọ fún yín. Àárín ló wà, gbogbo òkìkò tó bá wù kó dì mú láyé, àárín ló wà. Torí ibi títì ẹ pin sí báyìí, ó ní tàwọn kan ti bẹ̀rẹ̀. Ẹ já gbélé ayé ká ṣe rere, ká dẹ̀ nítẹ́lọ́rùn pẹ̀lú gbogbo nǹkan tí Ọlọ́run bá fún wa. Ẹ gbọ́ mi o, gbogbo ọwọ́ tó wù mí láti bẹ̀rẹ̀ débi tó dé yìí, tó dẹ̀lé láǹfààní àti kọ́mẹ̀ntì àmì Sunday comment section tó sì fèrú ẹ̀rìn, lágbára Ọlọ́run, owó Ọlọ́run ó fi jíǹkì rẹ̀. Gbogbo ọwọ́ tó wù mí tó lè share program yìí, lágbára Ọlọ́run, Àwọ̀lúmọ̀tẹ́ lórúkọ tó wù ń jẹ́ o, Ọlọ́run ó fi jíǹkì rẹ̀. Ìwọ tó wá gbọ́ mi, tó tún wò mí ní sáà tàsìkò tá a wà yìí, gbogbo bí tó bá ti ń dé, ó mọ̀ gbà yìí ni o, lójú àwọn ọ̀tá, lójú àwọn ọ̀rẹ́, lójú àwọn arónípin, lójú àwọn abínú ẹnu, amọ́niṣe ní àfàìmọ́niṣe ni, ó mọ̀ gbà yìí ni o. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta rèé, ìwọ tó bá lè share program yìí, gbogbo bí tó bá ti dé láyé, ipa yóò ní ká ọ, ipa ọ̀tá ò ní ká ọ, ipa ẹlẹ́bọ lóògùn ò ní ká ọ, lágbára Ọlọ́run ọba mi òkè. Ẹ bá ń share program yìí, kẹ́sì fèròǹgbà yàn, ẹ jẹ́ káwọn kan mọ̀ pé ntọ́lọ́run ṣe fáwọn, ó ṣe jù bẹ́ẹ̀ lọ fáwọn ẹlòmíì o. Kò sí ọlá tẹ́nìkan ò ní rí, kò sí owó tẹ́nìkan ò ní rí, kò sí ilé tẹ́nìkan ò kọ́ rí, àfi ká gbélé ayé ká ṣe dáadáa. Oníjù báyìí lọ, Adédòkun Adébáyọ̀ Bayu presenter, mo kí yín olórí ìkànnì Yorùbá Gbayì TV. Ìwọ tó bá ń wo fídíò yìí fúngbà àkọ́kọ́, dákun bá ń share ẹ̀.